àdúrà ó dàbí ìgbà pé àdúrà ò gbà mọ́. Àwọn ogun téèyàn lórí òkè tí ó tán sórí òkè tí ó dàbí ìgbà pé àbí kò sáládùá mọ́ ni. Àwọn ogun kan bẹ tó jẹ́ wípé ó ṣoògùn tó o bá pàdé olóògùn tó jẹ́ yóò dàbí ìgbà pé kò sóògùn láyé, gbogbo olóògùn irọ́ ni. Àwọn ogun tó jẹ́ wípé wàá sáré yóò dàbí ìgbà pé ò kúrò lójú kan. Wàá fòfòfò yóò dàbí ìgbà wípé o gbéra ńlẹ̀. Ayé ò ní ṣe wá, kò ní ṣọmọ wa, kò ní ṣèyàwó wa, kò ní ṣàwa náà. Gbogbo tógun ayé bá wulẹ̀ wù kó sọ̀rọ̀ ẹ̀ dà, Ọlọ́run Olódùmarè ó gbé wa borí ogun kógun tó wulẹ̀ wù tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di kanajẹ́gbọ́n sí wa lọ́rùn. Àwọn ogun kan bẹ tí ìṣẹ́ bọ̀rọ̀ o. Lára rẹ̀ ni ogun èmi mo ní nǹkan mi. Tó jẹ́ pé béèyàn bá múra yóò máa tinú ogun bọ́nú ogun ni. Ogun èmi mo bí nǹkan mi. Ntọ́ bá wù mí mo lè fi dẹ́ rárá. Béèyàn bá wá múra kó lo oògùn tí ń jẹ́ kó lo fátí ń fọhùn Ọlọ́run, ó lè jẹ́ pé bó ṣe wáyé náà ni ó lọ. Ẹlòmíì a máa ní wọn ò lè pa kádàrá dà, wọ́n lè fawọ́ aago sẹ́yìn ni. Ó fọwọ́ di ẹlẹ́dàá rẹ mú pé ayé ò ní pa kádàrá mi dà. Ayé a máa pa kádàrá èèyàn dà tí ò sí ń téèyàn ó ṣe sí. Àwọn kan bẹ agbọ́dọ̀ kóyán tiwọn agbọ́dọ̀ fewé bò. Tí pásítọ̀ bá ń gbà aṣọ àjẹ́jù nítorí ẹ̀yin àjẹ́ o nínú ṣọ́ọ̀ṣì kò ní ga, kò ní rówó jẹun, yóò mọ̀ pọ́n lásọ ni. Tó fi tí wọ́n lẹ̀ kó jẹ́ kí wọ́n lọ kọjú mọ́ tiẹ̀. Wọ́n máa ní bàbá pa mí ò lè pa sàárè. Ayé a máa pààyàn tí wọ́n ò ní jẹ́ olójú orí. Ayé ò ní pa mí tọmọtọmọ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń ṣe ètò yìí, ayé ò ní pa gbogbo wa. Ayé bàbá pa mí ò lè pa sàárè rẹ. Nígbà tó o bá kú síbi tí wọn ò tiẹ̀ ti rókù rẹ, kí lo fẹ́ ṣe? Ayé pa wọn ò pa sàárè wọn. Àwọn ogun mo ní nǹkan mi, ogun tó ṣòro ṣẹ́ni. Nítorí pé bẹ́ẹ̀ bá ti ń gba wájú ni wọ́n máa gbẹ̀yìn kùlé, bẹ́ẹ̀ bá ti ń gbẹ̀yìn kùlé ni wọ́n máa gba wájú, wọ́n máa gbà àárín gbùngbùn. Bí ó ti ń wọlé nú afẹ́fẹ́ wọ́n máa wọlé nú omi. Ogun èmi mo ní nǹkan mi ni. Àrà tó bá wù mí máa fi dá, wọ́n á ṣẹlòmíì dídìdìrìn. Bí bá ti ń rí jẹ tẹ́lẹ̀ a sì mọ́ tún rí jẹ mọ́. Bí máa ń rí mu tẹ́lẹ̀ wọn ò ní jẹ́ orí mu mọ́. Yóò wá sáré yóò wá lóògùn kò sì ní pàdé olóògùn tí ń jẹ́ bọ̀rọ̀. Àwọn ogun kan bẹ tó pé tó bá jẹ́ pọ́nà àdúrà ni ẹ gbàdúrà débì kan o. Àwọn bàbá wa jọ̀hún tó jẹ́ àgbà wòlíì jọ̀hún tó bá kọ̀ lódì wọ́n máa ń fọ́ lẹ́kọ̀ọ́ ni, òun náà fi rí ọ̀pọ̀lọpọ̀ ogun ṣẹ́. Ìgbà rẹ̀ gbé olúwa à ń gbọ̀n lórí à ń gbọ̀n lọ́rùn náà fi ń ṣẹ́gun ni. Báwọn bàbá wa bá pé bíríkótó tẹ́wọn a tún máa pé bìrìkòtò, òun ló fà á tí wọ́n fi rí ọ̀pọ̀lọpọ̀ ogun ṣẹ́gbà tí wọ́n wà láyé. Lílo ewé lílo egbò kò sóhun tó burú mẹ́ o. Tó bá pàdé àwọn oògùn tó jẹ́ gbogbo ìran ogun tó bá léwu kó sọ̀rọ̀ ẹ̀ di kanajẹ́gbọ́n mọ́ ẹ lọ́rùn.
wọ́n lè tẹ̀ ẹ́ nígbà tó bá fi lò láàrin ọjọ́ mélòó ó rí wípé gbogbo ogun yẹn yóò sì di pẹ̀tẹ́lẹ̀. náà ló já máa ta àwọn ọṣẹ oríṣiríṣi ọṣẹ bọ́ǹbù ń bẹ tántàn 200,000 wọ́n iná ọṣẹ dúọ̀dù bẹ 50,000 gbogbo àwọn tó ti ra wó àwọn ọṣẹ yẹn tí wọ́n dúpẹ́ ọṣẹ ìtajà 50,000 wọ́n dúpẹ́. àwọn ogun kan bẹ tí ìṣẹ́ bọ̀rọ̀ àwọn ọfà kan bẹ tó jẹ́ wípé táyé bá ta sínú ayé èèyàn yóò mọ̀ báyìí ni di ẹlẹ́dàá rẹ mú sọ pé ọfà burúkú ò ní bà mí tọmọtọmọ. ayé a máa ta ọfà sí ẹnu iṣẹ́ èèyàn tó sì jẹ́ pé ẹni iṣẹ́ yẹn kàkà kó lo òkè yóò máa lọlẹ̀ ni yóò máa jójú yóò máa jóná àjórẹ̀yìn. tí ayé bá ta ọfà burúkú sẹ́nu iṣẹ́ èèyàn bí bá rérò kò sì ní rérò mọ́. wọ́n mọ̀ ni wọ́n ti da nǹkan sínú ṣọ́ọ̀bù ẹ̀ ni ayé ti da ọfà burúkú wọ́n ti da àdàkudà sínú ṣọ́ọ̀bù ẹ̀ ni. ṣọ́ọ̀bù títí gbèrò pìtìmù tẹ́lẹ̀ ẹ wá rí wípé gbogbo ẹwà máa dákẹ́ sin yóò wá parọ́ rọ́rọ́ ẹni títí ń rí fúnyàn tẹ́lẹ̀ wá ní rí fúnyàn mọ́. ẹlòmíràn wípé ọfà àbí bẹ́yà wọ́n gbé àrò lọ́wọ́ báyìí wọ́n wá ta ọfà báyìí kẹ́ẹ̀ ni wọ́n ń pè lọ́fà. ọfà burúkú ò ní wọlé sí wa láà àásán ayé èdè ayé ò ní dì wá ìdààmú ayé ò ní jẹ́ tiwa. àwọn ọfà kan bẹ táyé máa ń ta sínú ayé èèyàn tó jẹ́ pé àìsàn ni. òun lẹ́mọ̀ lọ́sibítù sá wọ́n ní wọn ò rí tí ń ṣe wọ́n ní wọn ò rí tí ń ṣe wọn ò sì lè rí. ìgbà wọn ni àwọn tó bá jẹ́ àgbà dókítà ó wà sọ fún wọn wípé ẹ fọwọ́ létọ̀ ni o tó bá jẹ́ pé orí ní ń fọ́ wọ́n wá ya scan orí wọ́n ya kíní kan orí wọ́n la orí gbogbo ẹ̀ ni wọ́n ó ṣe wọn ò ní rí nǹkan kan. táyé bá fẹ́ ta ọfà burúkú sínú ayé èèyàn wọ́n wàá dí èèyàn lójú ibi tí ó ti rí wòsàn wọn ò ní jẹ́ ọlọ́bẹ̀. ó yẹ mọ ní sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ yẹn lò wọ́n wàá lọ. ibi tí pásítọ̀ chọ́ọ̀chì wá gbóná dé lò wọ́n lọ bẹ̀. àwọn ogun kan ń bẹ ó gba ìtọ̀sẹ̀. àwọn ogun kan ń bẹ ó gba ìtọ̀sẹ̀. ó gba kéèyàn tọ̀ béèyàn ṣe tọ̀ kéèyàn rìn béèyàn ṣe rìn kó lè bá rí bó ṣe yẹ kó rí. ayé ló ní kéèyàn máa jẹun kó má yó. ayé lè jí ọmọ jẹun kó má dẹ́kun ọmọ ní jẹun náà àṣírí lára rẹ̀. ogun ayé ò ní borí mi kò ní borí ọmọ mi kò ní borí gbogbo ẹ̀yin fáǹsì mi all over the world tẹ́ ń wò mí. ogun ayé nu. ayé lè ta ọfà burúkú sí ìyàn àtolóore rẹ̀ láàrin tẹ́ẹ̀sì jọ máa jà ó sì mọ̀ pé olóore rẹ ni ó sì máa jà ó sì máa bá yan dì tí ò yẹ kó o bá yan dì. ayé ti lọ́wọ́ sínú. òun láyé tá a wà yìí ayé ìfura ni ayé ìkíyèsára ni. kìí sáyé tọkàn máa rìn lọ katafua ayé tó jẹ́ pé bọ́ọ̀ bá rìn lọ ọmọ fura ọmọ wẹ̀yìn. ayé tó jẹ́ wípé ojoojúmọ́ léèyàn ń dífá ojoojúmọ́ léèyàn bí ọ̀pẹ̀lẹ̀ léèrè ojoojúmọ́ léèyàn bí ẹ̀ǹdínlógún léèrè ẹ dákun sọ́nà ní bóòlò ní ó ṣe sàárà wo látúnṣe ọjọ́ àná ni ọjọ́ ọrọ̀ ọ̀run ọjọ́ márùn-ún ni babaláwo ó dífá ń jọ́wọ́ àná òde òní ojoojúmọ́ ni nítòwò láàárọ̀ yìí ó tún dọwọ́ ọ̀rọ̀ lẹ́tùn wo bóòlù àwọn bóòlù ní tí ò sí ọnu ó tún wò ó ti ṣẹ́jú ni
nítorí pé bí ayé tá a délé ní ayé ìkà ni, ayé tí ọmọ ológo tí ògo rẹ̀ wọ mi, ayé tí ọmọ ológo òrógo ẹ̀ lò mọ́, ayé tí ọmọ ológo parẹ́ sínú ayé. ọmọ ní ayé ò lè fáwọ́, ayé ò lè ayé báyé bá bá wọn jà kò lè pa ọ́ tògótògó, ó lè fáwọ́ aago sẹ́yìn ni kò lè ní kó gòrè ọmọ buyọ. ibẹ̀ yín ajú ni lọ o. ayé ló ní kéèyàn ṣòwò kan mọ́ jèrè, báyé bá tún wá jẹ́ òṣòwò tó jèrè wọ́n tún lè má jẹ́ òmówó délé. ayé lè tún jẹ́ òmówó délé, wọ́n lè má jẹ́ òfi ṣe nǹkan tó dáa, wọ́n tún wá lè jẹ́ òfi ṣe nǹkan tó dáa tán kó tún wá jẹ́ pàkúté ikú fún ọ. ìbẹ̀yìn alágbára tí ń bẹnu ayé o, mo ń ṣí ọ létí kọ́ ọmọ bá a sùn ní o. àbí ńgbà tó ogun ń jà wọ ìwọ ti wá wò wípé ọ̀rẹ́ wẹ̀sì, ogun tí ń jà wọ tí wọ́n bá ṣẹ́gun ẹ̀, ọmọ rẹ náà ó tún wọnú ogun yẹn padà. nítorí pé òbí tí ọ̀bá rógun jà dèélẹ̀ dọ́mọ, ẹ má jẹ́ ń tàn yín, ṣé ìṣòdodo ọ̀rọ̀ fún yín, ibi tí wọ́n bá jagun dé lọ́mọ rẹ̀ ó tuntun gbé. òun náà fi máa ní ọ̀tá bàbá ọmọ kì í ṣe kíni, kì í fọmọ lẹ̀. ibi tí bàbá rẹ̀ jagun dé tó ti lọ́rẹ̀ ń tí ò tẹ̀síwájú mọ́, ibẹ̀ ni wọ́n mọ́ ti gbé o. ẹ rí i pé gbogbo ànímọ́ ṣàdúrà fún bàbá mi Edward, kọ́lọ̀ máa fọ̀rùn kẹ́ bàbá mi Edward, kọ́lọ̀ máa fọ̀rùn kẹ́ bàbá mi Edward, kọ́lọ̀ iwájú tí bàbá mi Edward kọjú sí kọ́lọ̀ ń jẹ́ ọmọ dá o, ẹ̀yìn tó sì fílẹ̀ kọ́mọ bàjẹ́ láéláé o. ẹ rí i pé gbogbo àní bàbá mi ti jagun ayé lẹ̀ fún mi ni. òun lẹ fi rí tó fi jẹ́ pé gbogbo èèyàn là ń ṣògùn fún ti ń jẹ́, gbogbo ogun là ń ṣẹ́ tọ́lọ́ ń bá wa ṣẹ́. bàbá mi ti ṣẹ́gun ayé lẹ̀ fún mi, ó sì dúró tì mí. bàbá mi a tún máa yọ sí mi lójú oorun, báyìí ló ṣe, báyìí ló ṣe. kọ́lọ̀ máa ń fọ̀rọ̀ kẹ́ bàbá mi lẹ́ẹ̀kan sí. ṣé bàbá tiẹ̀ jagun ayé lẹ̀ fún ọ? ṣé bàbá rẹ ò fi légé sí òṣì lẹ̀ fún ọ? tí ọmọ ọ̀bá rí ìyàn, ẹgbẹ́ bá ní òṣì tọ̀ràn, òṣì á máa tọ̀ràn láti ìran kan bọ́ sí kan. ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan bá ti wá forí la kú rẹ̀ kalẹ̀, tó ti forí la ibú yẹn já, tó ti forí la gbogbo ìdààmú yẹn já, ẹ̀yin tẹ̀ máa bọ̀ lẹ́yìn yóò máa jẹ́ rọrùn. bí ìgbà tẹ́nìkan mú àdá lọ́wọ́, a fẹ́ kọjá nú igbó, òun wá lànà lọ, ó wá gé gbogbo koríko. bàbá mi ti gé gbogbo koríko dààmú, ó ti gé, ó wá ní èmi ọmọ o, àwọn ọmọ o ká máa tọ ojú ọ̀nà tọ́ mọ́. bóò ní ìṣe ni mo máa ṣàdúrà fún bàbá òun. bàbá mi àti ìyá mi gbogbo wọn ti la ojú ọ̀nà kalẹ̀, wọ́n ti kíyà ojú ọ̀nà kalẹ̀ fún mi. ṣé bàbá ṣé ìyá tiẹ̀ ṣe é pé ìwọ sùn, ìwọ jálábíamọ, ọ sáré lórí ọmọ rẹ? bíbélì bá dán sáárà ṣe, bọ́n bá nílé wòlíì ní ọ̀yá, tọ́n bá nílé aláàfáà ní ọ̀yá, tọ́n bá nílé olóògùn ní ọ̀yá, abíamọ èésù lórí ọmọ. gbogbo abíamọ tó bá ti sùn lórí ọmọ rẹ̀ àti gòkè ọmọ yẹn yóò le, nítorí wípé àdúrà òbí dàbí àrá ni tí máa ń lọ tòòrò síbi tí ogun ti ń jàyàn láti ṣẹ́gun rẹ̀. ṣùgbọ́n gbà tí òbí mi gangan, òun gangan ló gun ọmọ rẹ̀, bó lọmọ yẹn ṣe fẹ́ gòkè? That is the question. ńbẹ láti ní ogun èmi mo ní nǹkan mi. òbí tó yẹ kó gbàdúrà kó sóògùn, ọmọ mi aago kan òru lọ́wọ́ eléyìí, ọmọ mi aago méjì òru lọ́wọ́ eléyìí, ọmọ mi eléyìí ni mo tún lọ bọ́ ọ ṣe, sàárà yìí ló tún ṣe, ọ̀lànà lẹ̀ fọmọ. ṣùgbọ́n wọ́n gangan lórísun ogun rẹ̀. ẹ wá lọ́mọ rẹ̀ ò mówó wálé, àbí bóò ló ṣe fẹ́ mú wálé? ó ti gbà wípé wọ́n ní ìṣòro rẹ̀ ni.
ẹlòmíì kì í ṣe wípé òun gangan ni ọ̀dà níbi àròká ló ti ru ọmọ rẹ̀ fáwọn agbọ̀ràndùn wọ́n máa gbé fọ́tò ìyá rẹ̀ wá fọ́tò ìyá rẹ̀ ni ó mọ̀ rí gbogbo bí ó bá lọ wọ́n ní ọmọ wa sá fún ìyá rẹ̀ kí sì ni ìwọ lóòrò lọ fáwọn tí ó yẹ kó o rojọ́ ọmọ rẹ̀ fún ọmọ mi kọ́ lọ tún sẹ́ndì owó báyìí ọmọ mi kọ́ lọ tún ṣe báyìí bẹ́ẹ̀ ni jọ́ sẹ́ndì owó sí ọ àìrojọ́ ọmọ àwọn bàbá wa ní bí ṣùgbọ́n ta àádọ́wọ́ bò ni bí ṣùgbọ́n wa ta débì kan tí ò ṣe dọ́wọ́ bò mọ́ gbogbo ayé ní ọ̀padà rí àwọn mọ̀ wípé iṣu eléyìí o àsìkò yìí o kò ṣe dọ́wọ́ bò mọ́ ni. ó ti ta kọjá ààyè ogun ìfàrẹ̀lú àyà ara àwọn ogun tó le ni sórí gbogbo wọn tán bá ti ń sọ fún wípé lọ fẹ́ yàwó míì lọ fẹ́ yàwó kan sí tètè ronú wípé kí ni tí wọ́n fi ń sọ fún wọn wípé kó fẹ́ yàwó kan sí sórí ẹjẹ kọ́kọ́ síra wa létí kan tí wọ́n sọ fún wọn pé bọ̀dá lọ fẹ́ yàwó kan sí lọ fẹ́ yàwó kan sí lọ fẹ́ yàwó kan sí ni ó lè jẹ́ pé ìfúfí àyàlú àyàwó àti ìyàwó rẹ̀ mú fàyẹ̀rẹ̀ yín bá ayé rẹ̀. ókè jẹ́ kọ́kọ́ fún ọ ní a little idea kọ́kọ́ sún fún ìyàwó yẹn bí oṣù mẹ́ta sọ pé ọ̀fẹ́ wọlé ọ̀fẹ́ ṣàwọn àdúrà kan wọ́n sì lọ gbọ́dọ̀ súnmọ́ bẹ́ẹ̀ fún oṣù mẹ́ta. bó ṣe wá ń sáré ayé wa mọ wá sáré rẹ̀ lọ wọ́n wá yàgò fún má súnmọ́ fóṣù mẹ́ta. wá wo ohun tí ó ṣẹlẹ̀ nínú ìṣẹ̀mí ayé rẹ wá wo ohun tí ó ṣẹlẹ̀ nínú ìṣẹ̀mí ayé rẹ ṣé àìsúnmọ́ láàrin oṣù mẹ́ta yẹn kí làwọn nǹkan tó yàtọ̀ nínú ayé rẹ. táwọn èèyàn ṣe àìtó yìí àìsúnmọ́ ṣé àwọn èèyàn ṣé wọ́n wá rí wípé àárín oṣù mẹ́ta yẹn tó ò súnmọ́ ìyàwó yẹn ṣé ayé rẹ yí padà. tó bá wá ti rápẹ̀rẹ̀ àyípadà láàrin oṣù mẹ́ta tó súnmọ́ òun tètè mú ìyàwó mi wọlé wá sinmi à ń súnmọ́ púpọ̀ káyè rẹ̀ lè máa gòkè nítorí pé tó o bá súnmọ́ ń gbogbo ògbà ọmọ rẹ̀ yìn sí ni. òun ló fẹ́ lòmíì yóò gbogbo ìjọba ní ọmọ ológo ni ọmọ ológo ni ọmọ ológo ni bàbá wa wò lọ ta àwò bọ̀ a ní lè sọ fún pé ọ lọ fẹ́ ìyàwó mi o a ní lè sọ fún direct ṣùgbọ́n ẹ bá sì gbìyànjú kẹ́ ẹ níyàwó kan sí i. nítorí wípé wọ́n ní pẹ̀lẹ́ làápà múkúrú tó bà léni ní lókè ẹ̀pọ̀n. ó ti di àfẹ̀lẹ̀mú ogun ìfàyàlàyà. ọmọbìnrin mi ológo ni ṣùgbọ́n ìfàyàlú àyà òun àtọkọ rẹ̀ ìfàrẹ̀yìn ní mú wá fún. ọmọkùnrin mi ọmọ ológo ni ṣùgbọ́n ìfàyàlú àyà pẹ̀lú òun àti ìyàwó rẹ̀ ìfàrẹ̀yìn ní mú wá fún. ìwọ náà rò ó kó o tó níyàwó rẹ̀ o ti rọkọ̀ o ti kọ́lé kó o tó níyàwó rẹ̀ ó ń ṣe dáadáa nú ayé ó wá fẹ́ yàwó tán ilé tẹ ọkọ náà ni kò wá sí nǹkan tẹ̀síwájú tó tẹ̀síwájú nú ayé rẹ̀ gbogbo ibi tó ń dé wá lọ́mọ ológo ni ọ́ ṣùgbọ́n ìdíwọ́ àwọn àgbàlagbà ń bẹ ìdíwọ́ àwọn àgbàlagbà máa wáyé látara ìsúnmọ́yàwó ẹni tó bá ti jẹ́ pé ìmájẹ̀mú burúkú wà láàrin yẹn tá a gbọ́dọ̀ lè fẹnu sọ tán lórí atẹ́gùn. ojú ara obìnrin mi ti gbàbọ̀dè wọn a máa lò láti fi kó gbogbo ọkùnrin wọn ò mọ̀ lójú ara obìnrin mi tó bá rí pálágbára ni. lẹ́kṣọ̀ tòní ó yẹ kó ṣí gbogbo àwa tá a bá jẹ́ onígbìyànjú kó ṣí wa létí ó yẹ kó mú aronú jinlẹ̀ ó yẹ kó mú aronú gan. ṣé ìfàyàlàyé mi àti ìyàwó mi ṣé tẹ̀síwájú ní mú bá mi ṣé kò mọ̀ mú ìfàrẹ̀yìn bá mi nígbà tá à ń súnmọ́ra wa dáadáa kí ni mo rí ṣe ká tó mara wa àwọn nǹkan wo ní í ṣe
ṣé àwọn nǹkan kan mẹ́tọ́ pé scientific ni, is matter of thinking. Bring down your senses, ronú ayé rẹ. Ṣé nígbà tí mò ń ṣe nǹkan báyìí sáyé mi ń dá a ṣe àbí ọ̀dá mọ́? Ṣùgbọ́n àráyè ronú tẹ̀síwájú mọ́. Àronú lọ bẹ̀ rí. Àronú bá a ṣe fẹ́ ga mọ́. Àronú bológun ti wá gan. Gbogbo ẹ̀ kó o tó lọ ní ológun ẹ̀ kó o rò ó. Kó o tó lọ ọ̀dọ̀ wòlíì o rò ó. Ìwọ náà bring down your senses. Wá àyè tó wà níbi nǹkan tó tutù. Bóyá àwọn nǹkan lẹ́rìndòdò tútù kan lọ máa mú tí máa mú ara rẹ, tí máa mú kí inspiration wá lọ ibi tó bá tutù dáadáa. O lè lo hòtẹ́ẹ̀lì, o lè lo abẹ́ igi kan. O lè jẹ́ time tí ò sẹ́nì kankan lé. O lè jẹ́ nu ọ́fíìsì rẹ, tí ọ́fíìsì rẹ sọ fún secretary, I don't want to see anybody. Wá mú ìwé, wá mú bírò. Wá máa analyse ayé rẹ, wá máa ṣe geographical ayé rẹ. Wá máa ya máàpù ayé rẹ, níbi tó ti ń bọ̀ rè, níbi tó dúró nì. Wá máa wá fi bírò rò ó. Ní nǹkan bí ọdún báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀. Ní nǹkan bí ọdún báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀. Ní ronú bí tó gun ayé rẹ gan ti wá fúnra rẹ. Ronú bí tí sẹ́rí àìláyè àti ronú lójú ọ̀pọ̀lọpọ̀ ọkọ lójú ó di gbẹ̀wù dání. Níyàwó náà wá ronú wípé ogun èmi mo lọ́kọ mi tó bá ṣe wù mí ni màá ṣe. Ẹnìkan ní ó lè gbọ́ bá gba kádàrá mi kí ló fi ṣe. Kádàrá tiẹ̀ tí wọ́n bá gba àwọn kan fi gbapò nú ẹgbẹ́ àgbà ni. Àwọn tún promote from one level to other. Ọmọ ológo sì ni wọ́n fi gba promotion. Ọmọ tó bá lógo olókìkí ńlá òun náà fi gba promotion. Ìdínú ẹ̀yin tẹ́ lọ́mọ ológo nu ilé tọ́mọ ológo nu ilé yín bá ilé kú tí gbogbo yín ò di pàǹpá lé lórí gbogbo tó bá lùkù alùkù bá ní kẹ́ fi sáré láti di pàǹpá kí nǹkan kọ́ mọ́ sọmọ ológo nu ilé yín àti rọ́mọ ológo míì tí ó dìde yóò le. Kò rọrùn láti nàrónú ayé, kò rọrùn láti gòkè, kò rọrùn láti jẹ́yàn, kò rọrùn láti jólówó. Béèyàn kan bá ti wá jólówó gbogbo ọ̀nà tó bá gbà tó fi gòkè, ẹ wá gbárùkù tí pé nǹkan kan gbọ́dọ̀ ṣe, kò gbọ́dọ̀ wálẹ̀. Olórí ilé nídàkọ́kọ́ ní láì ní sọ fún, máa ṣètò fún, máa ṣàdúrà fún, àwọn nǹkan tó bá yẹ kó máa bọ́ fún inú ilé máa bọ́. Mọ́jọ́ mọ̀. Yóò níjọ́ kan tí ó padà rí babaláwo pé àwọn òṣàlẹ̀ rẹ̀ ń tì ọ́ lẹ́yìn. Àwọn babaláwo kan, àwọn ológun kan padà sọ fún pé olórí ilé yín lọ máa tọ́jú rẹ̀. Wàhálà tóun náà ti ṣe ọmọ wa jẹ́ ńgbà náà. Tí ọmọ ológo kan báyìí lè kú nínú ilé, kólógo mi ò tó tún dìde nínú ilé yẹn, ó tún di another generation mi. Àfi tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ inú ilé yẹn ló kù. Ṣé ẹ̀ ti pa ọ́ pọ̀ kẹ́ ẹ rojọ́ ọmọ ológo yín síta? Ara àwọn ogun kan bẹ tí ìṣẹ́ bọ̀rọ̀ kí ọmọ lálàkàlà lójú oorun. Ọmọ lálà pé òun bóbìnrin lò pọ̀ lójú oorun. Ara àwọn ogun tó le tí ìṣẹ́ bọ̀rọ̀ ni. Ara àwọn ọ̀nà tán gbà gba ògo èèyàn ni. Ara àwọn ọ̀nà tán gbà gba àsìkí èèyàn ni. Ara àwọn ọ̀nà tán gbà gba ẹ̀ṣọ́ èèyàn dẹdun arinlẹ̀ ni. Tèpò ní ké bí eku fún mọ́tẹ́yẹ ò ní ké bí ẹyẹ tọ́mọ èèyàn ò ní fọhùn bí ọmọ èèyàn mọ́. Òun ni pé bí kéèyàn máa lálàá kó máa jẹun lójú oorun. Kó máa lálàá kó máa níbàálòpọ̀ ojú oorun. Kó máa lálàá kó máa bára rẹ̀ níbi tí ó ti kúrò tẹ́lẹ̀. Ara àwọn ogun tí máa ń sọ̀yàn di èrò ẹ̀yìn ni. Ara àwọn ogun tí máa ń ba ayé èèyàn jẹ́ ni. Ara àwọn ogun tí èèyàn gbọ́dọ̀ tètè múra sí ni. Ara àwọn ogun tí èèyàn gbọ́dọ̀ tètè gbégbésẹ̀ lé lórí ni. Bọ́bá jírí kọ́ lálàá kọ́ ń jẹun lójú oorun. Ó sì ń lóògùn kò tí ì ṣẹ́. Ọlálàá pọ̀ ń bára rẹ nílé àkòdì níbi tí wọ́n ti bí ọ. Ọlálàá pé primary school tó lọ òun ẹ̀wù primary school yẹn ò tún bára rẹ ń bẹ̀. Tètè ronú rí wípé ogun ti wọlé.
ara àwọn ogun yìí máa ń mú kéèyàn dèrò ẹ̀yìn ni. sọ ọmọdé tí mo mú lẹ́kṣọ̀ tòní wá kọ́ wọ́n bá sùn ní o torí pé bẹ́ẹ̀ yẹn bá ti sùn kò ní débi tó yẹ kó dé bọ̀rọ̀. jẹ́ wá tún sọ àṣírí kan fún ọ ọ̀nà tó rọrùn láti tètè túyàn lẹ́nu ogun ayé jù ọ̀nà ewé àtegbò ni. That is the most easiest way, the most simplest way tó rọrùn láti tètè yọ yẹn kúrò ní òde ayé. àwa láàrí pé ibi tógun rẹ̀ ti wá ní ọ̀nà àbáyọ rèé. mo ṣe prógámù kan jọ́ kan ìsọjí orí afẹ́fẹ́ mo ní kólúkálùkù máa pè màá sì máa dá wọn lóhùn lójú ẹsẹ̀. ẹlòmíì rò pé wòlíì ní í sọ revelation wòlíì nìkan kọ́ ní í sọ revelation kò sí revelation tí mo sọ fún yàn tí ò ṣẹ. ẹlòmíì ò tún máa wò pé kí ni bàbá bá gbèrò sọ yìí kò sí revelation tí mo sọ fún yàn tí ò ṣẹ. nítorí wípé àwa là ń ṣiṣẹ́ fọ́pọ̀lọpọ̀ wòlíì à á ṣiṣẹ́ àríran fún wọn à á ṣiṣẹ́ òmọ̀ fún wọn kí ló dé táwa náà ò lè lò ká púfù ẹ̀ fún gbogbo ayé pé n tà ń ṣe fún yẹn ṣẹ́ yìí àláwa náà mọ̀ ń bẹ lára wa. mo sọ fún nígbà tí gómìnà Adeleke ń lọ fún gómìnà tí ń lọ fún first governor kìíní rẹ̀ tí ń kọ́kọ́ lọ mo sọ fáwọn tó súnmọ́ tọ́lọ́mbá ni wọ́n wà ní live táwọn náà ń wò mí báyìí mo ní gómìnà Adeleke ò ní wọ nǹkan kan wọ́n ní crowd àwọn èèyàn fẹ́ Adeleke ìgbà wọn lóye tọ́lá wọlé program yẹ kọ́ọ̀tì ẹ̀ sẹ́ndì ẹ̀ sí Adeleke ẹjọ́ orí mo sọ fún pé kò ní wọlé ní ìbò àkọ́kọ́ àwọn èèyàn rẹ̀ ní kíní kan yóò wọlé mo ní tó bá wọlé mo ní ajẹ́ wípé ní tí mo gbé dání mi ò mọ̀ nígbà wọ́n dìbò inconclusive mo tún pè wọ́n mo ní ètò tí mo sọ fún yín pé ẹjẹ́ á ṣe tẹ́ ẹ̀ ṣe mo ní ẹrí bí ọjà sí àwọn wọlé mo ní ojúre ìran rèé mo lẹ́ẹ̀ ní wọ nǹkan kan nígbà tí wọ́n dìbò tán wọn ò ànáùsì wọn náà bí ànáùsì Oyètọ́lá ẹ ṣí àìtò yẹjọ Adeleke nígbà tó dé ọ̀rọ̀ kóòtù bọ́sẹ̀ fáwọn èèyàn rẹ̀ mo ní ẹ̀ ń fojú wípé àwa èyí ṣe olóògùn tí máa kàrámọ̀ mo lẹ́ẹ̀ fi ń wò wá mo lẹ́ẹ̀ ní wọn pa kíní kan igbá wo mo ní b'Adeleke bá wọlé ọwọlé bàbá rẹ̀ ni kíní kan igbá wo mo ní àníṣe b'Adeleke bá wọlé ilé bàbá rẹ̀ ló wọ̀ irọ́ ni igbá ni ẹjọ́ yìí táwọn ń lọ yìí mo sì wà ní tẹlifíṣàn nígbà tí wọ́n wà ní Supreme Court wọ́n give judgement tán ojú ẹsẹ̀ ni mo pè wọ́n mo sọ fún yín pé kò ní wọ̀ kankan. àwọn nu ọlọ́run nu ẹ fi wèrè lẹ̀ yóò lu aṣọ yẹ ẹ̀gbò ìgbà tó délé yìí mo ní wọ́n mọ̀ rẹ̀ dààmú mo ní yóò wọlé mo ní àyíjata rẹ̀ ò sí mo ní nítorí wípé Ọ̀ṣun làwa náà ti wá a ṣe kọ́ wọlé a dẹ̀ gbìyànjú mi ò gbá wà náírà lọ́wọ́ wọn o mo ní yóò wọlé mo ní ṣùgbọ́n tó bá tásìkò kan yóò ní problem mo ní wọ́n sọ fún Adeleke fúnra ẹ̀ ṣí ètò yẹn jẹ́ ó kàn mo ní wọ́n sọ fún Adeleke fúnra ẹ̀ our able governor mo ní tó bá ní problem time kan yóò ní problem mo ní kó múra mo ní ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ kí problem yóò tó ọkọ̀ mo láti ṣẹ́gun ogun yẹn kí ló bí ọ̀rọ̀ tí ń sọ ẹ̀kọ́ yẹ ká sọ lórí àtẹ́gùn ṣùgbọ́n tó yẹ ká sọ kán lè mọ̀ wípé èèkàn làwa náà nú ayé mo fẹ́ kẹ́ ṣí ààrẹ kọ́ gbọ́. nígbà tó kù ọ̀sẹ̀ mẹ́ta tọ́rọ̀ issue local government tí ó ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ mo pe àwọn tó tún súnmọ́
tí n bá parọ́ èmi nù Ògún ni tí n bá parọ́ gbogbo tí mo sọ tó bá jẹ́ pé rọ́ ni Ògún ni tó bá jẹ́ pé mo parọ́ mi ò sọ láti tàbùkù wọn o ẹjọ́ ẹ má ṣì mí gbọ́ mo ní gómìnà dẹ̀ láwọn pírọ́blẹ́mù kan o mo ní kò dẹ̀ ju ọ̀sẹ̀ 2 sí 3 lọ mọ́ mo ní ó pẹ́ ju oṣù kan mo ní yóò dẹ̀ mọ sáré káàkiri mo ní ṣùgbọ́n eré yẹn ò ní bá mọ́ kí wọ́n láwọn ó ṣe mo ní ẹ sọ fún gómìnà kó pè mí ó lè láwọn tí ń lò àwọn tí ń lò lè mọ́ rí ń táwa tá àti ìsúnmọ́ ká mọ́ rí káwọn mọ́ rí nígbà tí wàhálà ṣẹlẹ̀ lọ́sùn ìgbà mo sì tún pè wọ́n mo ní mo sọ fún yàbí mi ọ̀sọ́ wọ́n ní mo sọ now ẹ tún wá sọ fún òmìnira àtúnṣọ yìí bọ́ná gbìngbìn nìkìn kò lè wọlé second time bọ́ná kíni bọ́ná gbìngbìn nìkìn kò lè wọlé second time ẹlẹ́mi Fágbénró ọmọ Òsátọ́lá mọ́ sọ bẹ́ẹ̀ bí gómìnà bá sì pè mí ni wọ́n pe àwọn lágbájá báyìí kan pé àwọn lágbájá báyìí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí mi ò sọ fún yín nìkan pè wọ́n kájọ jókòó ní government house bọ́bá jẹ́ pé ó lè mi ni ẹ pé ẹni báyìí pè dání tó bá jẹ́ pé irọ́ ni gbogbo tí mo sọ yìí ẹ bí léèrè lára àwọn tó súnmọ́ gómìnà lára àwọn olóyè rẹ̀ tó wà ń bẹ̀ báyìí ẹlòmíì ni ó gbàjọba second time yìí ṣùgbọ́n after the second time yóò tún padà sórí ìjọba padà n tá a ti lù ni ohun tí ó sì ṣẹlẹ̀ ni kí ni déètì òní ná ẹja wo déètì òní kẹlòmíì lè máa tún ní bàbá Fágbénró kíní kan àbí nítorí wípé àsìkò wà tá a sọ̀rọ̀ wípé a ti sọ nǹkan báyìí nígbà báyìí Saturday November 2025 Saturday November 2020 oní 22 oṣù kọkànlá 2025 22 oṣù kọkànlá 2025 kí ni mò ń sọ a sọ̀rọ̀ nípa ìmọ̀ òmọ̀ àríran àwọn olóògùn la ní àwọn babaláwo la ní babaláwo ni ó sọ̀rọ̀ tí ó ṣẹ olóògùn ni ó sọ̀rọ̀ tí ó ṣẹ tí ò ní síkọ́nù ńkọ́ ẹ rí nígbà tí wọ́n fẹ́ dìbò Tinubu bàbá Tinubu àwọn kan ní kò ní wọlé mo ní kò sẹ́ni tí yí padà mo ní bàbá Tinubu ní ó wọlé àwọn gómìnà kan tó mi ẹnu ọ̀kan tẹ̀ rí náwẹ̀rẹ̀ báyìí èyí tó tí bàbá Tinubu bàbá wọlé ń padà lọ́mọ dífá ni ń padà sóko bàbá mi mo ní orí wèrè ìyẹn ni pé ọmọ ń tọ́ ọgbà tẹ́lẹ̀ èmi oní Jésù lọ gbà ńgbà tó gba Jésù ọgbà Jésù ti kú tíye ni ọ̀kan náà ń bẹ nílùú tó súnmọ́ wa mí ní dáko èèyàn ń tààrí Tinubu ò ní wọlé ńgbà tí àwọn ò rí ìran báyìí tó bá jẹ́ pé mi lọ́mọ àjọ wọn ni ti kú òun òjọ wọn ẹ mú prediction wa ẹ sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ kọ̀ wá sí ìmúṣẹ ẹ tún wá lẹ lórí atẹ́gùn n tí ò jẹ́ kí ìran yẹn ó wá sí ìmúṣẹ àwọn yẹn lọ bẹ èṣù lọ́wẹ̀ àwọn wọ̀nràn ara àwọn tán fi ba yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́nu ẹ̀ tán ṣọ́ọ̀ṣì wọ́n sì tóbi ṣọ́ọ̀ṣì wọ́n sì tóbi jẹmúnamú ní èrò pọ̀ ṣọ́ọ̀ṣì wọn pásítọ̀ yìí wá sọ prediction gbogbo àgbáyé lọ́gbọ̀ nígbà yẹn pé ìjọba Tinubu ò ní wọlé kò wá wọlé mọ́ ẹ̀tún á lè lọ sórí atẹ́gùn padà ìran yẹn wọ́n lọ bèṣù lọ́wọ́ ẹ̀ ní òun lọ jẹ́ kí bàbá Tinubu ó wọlé Ifá ò ní sọ bẹ́ẹ̀ láyé tí Ifá bá ti sọ ohun orí agbọ́nrin kan yẹn ní òdùó tí Ifá báyìí ti lè sọ fún ọ pé kíní kan báyìí tí ó ṣẹlẹ̀ ohun Ifá ò ṣe yí padà all over the world. àwọn tí ó tọ́jú wọn ò tí ì sí nìkan ní ń wá sábẹ́ yín nìsín torí orí ọ̀fẹ́ tí Jésù fún yín ọ̀pọ̀lọpọ̀ yín ti sì lò mọ̀sánjẹ́ òní mo ní àwọn pásítọ̀ àwọn medical doctor gbogbo wọn ń sá kúrò Nàìjíríà wọ́n ń sá lọ orílẹ̀-èdè mi
wọ́n ń gbé àwọn babaláwo olóògùn wọ́n ń gbé wa lárugẹ àdúpẹ́. ẹ̀yin wòlíì náà ẹ̀yin pásítọ̀ gbogbo ìran tẹ́ ẹ sọ kò ṣẹ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ pa ti já ẹ ti tún fún àwọn olóògùn ló ń jẹjẹ àwọn tójú wọn ò tí ì sí nìkan náà wà lábẹ́ ẹ̀dẹ̀ yín. ẹni tó bá létí kó gbọ́n tẹ́mi sọ má jẹ́ kéèyàn ó fi nǹkan kan kú ọ lómi ọbẹ̀ jẹ tí wọ́n máa tàn tí wọ́n máa sọ fún ọ wípé ẹ̀ṣẹ̀ ní tó o bá léwé tó o bá légbò wọ́n ń tàn ní o wọ́n fẹ́ ba ìran rẹ jẹ́ wọ́n fẹ́ ba ìjẹ́ èèyàn rẹ jẹ́ ni. àwọn oògùn bẹ téèyàn fi ṣẹ́gun ogun tó bá lógun dojú ẹ̀ ìyá kan pè mí láti ìlú ọba lọ́hùn ó ní bàbá ó ní kò sí ó ní gbogbo àwọn wòlíì tóun pé ó ní wọn ò rógun ayé òun ṣẹ́ ó ní gbogbo àwọn pásítọ̀ tóun pé wọn ò rógun ayé òun ṣẹ́ ó láwọn ọ̀pọ̀lọpọ̀ ológun lòun fún lọ́wọ́ ní wọ́n dá ogun owó òun padà ní. mo ní iṣẹ́ oògùn ẹ̀ ṣiṣẹ́ ọmọdé a lè kéré lọ́jọ́ orí ṣùgbọ́n àwọn bàbá yẹn ó prepare rẹ kalẹ̀ wọ́n ti mọ̀ wípé ọmọ tí ó tún ẹ̀yìn àwọn ṣe ní. ilé ìlẹ́fún wọn rí àwọn àlífà ẹni tí ó bá jà lífà nílànà mùsùlùmí wọ́n máa ń rò kalẹ̀ nítorí pé wọ́n mọ̀ pé ó fẹ́ wá jòkó togun ni ó sì gbọ́dọ̀ ṣẹ́gun. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọmọ tí ó dé adé rọ́pò tí ó jòkó lórí àpèrè àwọn àgbàlagbà wọ́n ti máa prepare rẹ̀ kalẹ̀. mo ní ìyá sọ fún mi lówó fún mi lówó a dúpẹ́ ogun ayé rẹ̀ ti ṣẹ́ kò jọ̀sẹ̀ mẹ́ta lọ ní bàbá ó dà pé òun ti padà sínú ayé mo la dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo lọ́lọ́run náà láà dúpẹ́ fún ọlọ́run sì gbọ́ pẹ́ wa kí ni mò ń fàyọ àwọn ogun kan bẹ kí èsè pé àbí àwọn ọmọ tí ṣẹ̀ṣẹ̀ ń yọ ọ́ bọ̀ lójú ara tó wọ́n ṣẹ̀ṣẹ̀ ń yọ ọ́ bọ̀ lójú abẹ́ àwọn ni wọ́n lè ṣẹ́gun yẹn rárá o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n lójú ni wọn ò fi ríran wọn ọ̀dá èèyàn mọ̀ wọn ò dólógùn mọ̀ wọn ò mọ àwọn tó jẹ́ èèkànnú ayé. ìwọ́n gbogbo bá ti ń sọ ẹ̀yọ́nú lórí atẹ́gùn gbogbo wa náà ti dolóògùn nu gbogbo bá ti ń sọ aṣínà nínú orí atẹ́gùn tá à ń so sólẹ̀ gbogbo wa náà ti dolóògùn nu ẹ̀yin ò lákìyèsí ni. ìpèsè eléyìí gan ti ń sọ̀rọ̀ iṣẹ́ ọ̀wà náà dé ilé yìí gangan sí ọ̀wà náà dé. àwọn àgbàlagbà ní afọ́jú ti ń fi ọ̀nà afọ́jú àwọn méjèèjì ọjọ́ jèsí kòtò ni ẹni tí ò tí ì tọkùnrin tó lóun fẹ́ máa fi yàn mọ̀nà tó lóun fẹ́ túyàn lẹ́nu ayé inú òde ayé sóun kò sí inú òde. nọ́mbà tẹ́ pè mí síre òun wá àwọn sẹ́tímù yẹn kú òun ogun ayé òun wá àwọn ẹ̀jọ́nú owó tó dáa òun wá àwọn ìmùlẹ̀ owó tó dáa òun wá àwọn aṣínà owó tó dáa ìwọ pè mí wàá mọ̀ pé tòótọ́ lọ́lọ́run gbé mi kalẹ̀ fún ìran tàkókò yìí. nọ́mbà tẹ́ pè mí sí rè 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83. ìlú Ìlọrin ni mo wà anywhere tẹ́ ẹ bá ti ń bọ̀ wá tẹ́ bá ti sọ̀kalẹ̀ ìlú Ìlọrin ẹ dé last bus stop tẹ́ bá ti dé last bus stop ẹ gbé ọ̀kadà láti last bus stop yẹn ẹni ẹ̀ lọ sí ilé epo Ibrolac lágbo ọba ilé epo Ibrolac lágbo ọba tẹ́ bá ti dé ilé epo Ibrolac lágbo ọba yẹn ẹ béèrè junction Olú guest house bí òpónà méjì náà ní sí ilé epo yẹn junction Olú guest house signboard mi bẹ́ẹ̀ bí junction yẹn Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited fọgànáìsà kan náà wọ́n mi junction yẹn gangan tó fara ti signboard mi Alhaji Hasan ọmọ Ẹdẹ ẹ bèrè ilé Ifágbéró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé àní dààmú o àní dẹni tí wọ́n máa gbé káàkiri àìsàn burúkú ò ní kọlù wá ayé a máa fi ọfà stroke dèèyàn wọn ò ní fi dè ọ́ o àwọn kan bẹ tíyàn ń lò tíyàn fi dènà rẹ̀ ẹ pàdé mi lórí YouTube lọ́la àwọn àǹfààní bẹ́ẹ̀ tí tún drop síbẹ̀ ẹ lọ sórí YouTube mi Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited ẹ subscribe sórí ẹ àwọn àǹfààní pọ̀ ńbẹ̀ àwọn àǹfààní mi ń bẹ́ẹ̀ tí tún kó síbẹ̀ lọ́la ẹ like ẹ share ẹ comment ire o ire gbàngbà.